ẹ káàsán o, ẹ kú iṣẹ́, ẹ kú ìgbìyànjú. Ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó máa wà pẹ̀lú yín ní gbogbo ibikíbi tí ẹ bá wà. Gbogbo ààyè tí ẹ bá wà, Ọlọ́run bá mi máa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín, bá mi dààbò ẹ̀bò yín o. Ọ̀rọ̀ kan ló máa ń gbé mi nínú tó dẹ̀ ń jẹ́ ìbànújẹ́ fún mi. Kí ló fà á tó fi ń jẹ́ kí ó jẹ́ ìbànújẹ́ fún mi? Nítorí pé ọ̀rọ̀ náà ó ń la ikú lọ. Kí ló wá fà á tó fi ń la ikú lọ? Kò ju wípé à ń ṣe bí ẹni pé àti ẹ mọ̀ bóyá nǹkan yẹn ń ṣẹlẹ̀. Kí ni nǹkan tó wá ń ṣẹlẹ̀ náà? Ẹ wo àwọn èèyàn bá ṣe ń para wọn, especially àwọn ọ̀dọ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, nínú ọ̀sẹ̀ tí ó lọ yìí, ìyẹn that is I think ọjọ́ Saturday, ọmọdékùnrin kan ní Ọ̀yọ́ state ní bíbáyìí, especially lọ́dọ̀ wa ní bíbáyìí ní Ìbàdàn, ní àdúgbò Sango, time tí boy yẹn ṣe kínní yẹn, time yẹn gan lèmi gan jáde lọ síta. Níṣe ni boy yìí, ọmọ 21 years old ni. Níṣe ni boy yìí lọ, ó kúrò nílé. Gbà tó decide ẹlẹ́ẹ̀lé, ó bọ́ra lẹ̀ sí o. Wema Bank kan dẹ̀ wà ní side ibi Sango yẹn. Ibi Wema Bank yẹn, ibẹ̀ ni boy yẹn lọ. Ó ní àwọn mask tó máa ń wà ní àwọn báǹkì káàkiri yẹn. Ẹ mọ àwọn òpó tó máa ń gùn sóró yẹn. Ibẹ̀ lọmọdé ìgún lọ tó bọ́ra lẹ̀ sí o. Ó beat àwọn security. Ó la àwọn security kọjá. Nígbà tó ṣe yẹn tán, ó ráyè gun orí òpó yẹn lọ. Látorí òpó yẹn lọmọdé ti gun òkè ló ti lọ parẹ́. Látorí òpó lọmọdé ti gun òkè ló ti lọ parẹ́ dànù. Ó ti wà nínú ilẹ̀ báyìí. Kí ló lè ṣẹlẹ̀ sí ọmọ 21 years old? Kí ló lè máa rò tó fi di wípé ó wá wò pé the last solution or the best solution sí ọ̀rọ̀ ìgbésí ayé òun ni wípé kóun ṣe kíni, kóun para òun. Hey, mo fẹ́ béèrè lọ́wọ́ ara wa, ẹ jọ̀ọ́ ta ló fẹ́ wá sílé ayé yìí láì ní ìpèníjà láyé náà? Ta lẹ́ni yẹn? I have never seen such a person that will leave this world, that we are living in this world together without facing one challenges or another. Kò sí ẹ̀dá náà. I think this is exactly what many of us don't understand. Eléyìí gangan ni nǹkan àkọ́kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wo mọ̀. Nítorí pé ẹlòmíì lérò pé ayé mama rosy, nǹkan mama dùn, nǹkan mama neat, láì ní wàhálà nínú. That's a very big mistake. That's a very big mistake. À ń ṣe mistake gan. And then ọ̀pọ̀lọpọ̀ wa a gbọ́dọ̀ lọ understand wípé kódà ó wà nínú Bible, ó wà nínú Quran, wípé Ọlọ́run ní àwọn àdánwò kan máa ṣẹlẹ̀ sí wa nílé ayé. So a gbọ́dọ̀ lọ kọ́kọ́ lọ mọ̀ yẹn. A fẹ́ akọ problem máa ṣẹlẹ̀. Ìta ń pè ní problem ní nǹkan tí ẹ pé ó ń bàyàn nínú jẹ́. Ìta ń pè ní problem ní pé in tó nífẹ̀ẹ́ sí jù tí ò sí lọ́wọ́ ẹ mọ́. Ìta ń pè ní problem ní wípé o lè lówó tẹ́lẹ̀ kó má lówó mọ́. Ìta ń pè ní problem ní pé kó má rọmọ bí. Ìta ń pè ní problem ní pé kó má rí iṣẹ́. Ìta ń pè ní problem ní wípé kó lọ́kọ tẹ́lẹ̀ kó má lọ́kọ mọ́. Ìta ń pè ní problem ní pé kó bímọ k'Ọlọ́run dẹ̀ gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Ìta ń pè ní problem ní kó gba níyàwó k'Ọlọ́run gba ìyàwó yẹn lọ́wọ́ ẹ̀. Oríṣiríṣi bẹ́ẹ̀ ni àdánwò ní ayé. Mo rò pé problem tá ní ni wípé we don't even know. A mọ̀ wípé problem máa wà. A mọ̀ kí problem máa wà. A mọ̀ kí problem máa wà. But a gbọ́dọ̀ tún rán wa létí pé whether we like it or not, there is no way we can live in this world
without having one or two challenges. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kékeré kan. Àwọn ọ̀gá wa kan máa ń sọ̀rọ̀ kan pé if you enter into a society where there is no conflict, where there is no challenges, then such society belongs to the dead. If you enter a society where there is challenges, problem, and etc., definitely such is a human society. Tẹ́ bá dé agbègbè kan tí ẹ rí pé gbogbo nǹkan dá rọ́rọ́, tí ò sí pé ìjà, kò sí ogun, kò sí pákáleke, àwọn èèyàn kọ́ ló ń gbé bẹ̀ yẹn, àwọn òkú ló ń gbé bẹ̀, àwọn òkú ló ń gbé nínú bẹ̀ yẹn. But ibi tẹ́ ẹ ti wọ̀, tí pákáleke wà, tí wàhálà wà, tí dààmú wà, ọmọ ẹ̀dá ènìyàn ló ń gbé bẹ̀ yẹn. So pa wá wà nílé ayé yìí pé challenges kò ní ṣẹlẹ̀ sí wa, ẹ jẹ́ ká lọ tù yẹn nù. Ẹ̀yin parent wa, iṣẹ́ pọ̀ gan lọ́wọ́ yín gan. Mo notice pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí owó nìkan ni à ń lé káàkiri ńsìn. A mójútó àwọn ọmọ wa dáadáa mọ́. Mo dẹ̀ mọ̀ pé kì í ṣe irú training táwa gbà lọ́wọ́ àwọn parent wa ọ̀nkọ́ lílu eléyìí. No. This is not the type of lesson, the home training we received from our parents. This is not the type of the lessons we received from our parents. So the type of lessons that made us a successful business person today is what I'm talking about. The type of lesson that made us to see life as so simple as ABC is the type of lesson I'm talking about. So if someone is telling you things will be rosy, the person is not saying the truth. So, and the raw fact is that challenges mama shele, wala mama shele, ìpèníjà mama shele. So, èmi ò wálé ayé pé kí challenges má ṣẹlẹ̀. Come on, prepare mind wa sílẹ̀. The most important thing. Prepare your mind against whatever challenges that might come your way. So, tí problem wa wá sí ọ̀dọ̀ wa, ẹ jọ̀ọ́ ṣé ká para wa, òun ni solution. Mo fẹ́ béèrè, ẹkún tẹ́ sun lánàá nítorí problem tẹ́ ní, ẹkún yẹn kí lẹkún yẹn ṣe fún yín? Ìrànlọ́wọ́ wo lẹkún yẹn ṣe fún yín? Nítorí pé ẹ ní problem lánàá. Okay. Ìrànlọ́wọ́ wo ni gbogbo ìmá banújẹ́, mímá ronú, mímá sunkún ní gbogbo ìgbà, ìrànlọ́wọ́ wo ló ṣe fún yín? Kò ṣe ìrànlọ́wọ́ kankan fún yín. Kò ṣe ìrànlọ́wọ́ kankan fún yín. Kò ṣe ìrànlọ́wọ́ kankan fún yín at all and at all. So, ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi tí n bá rí àwọn ọ̀dọ́ tí wọ́n lọ hàǹgì ara wọn tán para wọn. Kò ṣe ọ̀dọ́ nìkan o, àtàwọn àgbàlagbà náà o. Because mo kàn fẹ́ kó yí wa pé ẹ wò a fẹ́ akọ problem máa ṣẹlẹ̀. Then why are we deceiving ourselves? I have my own problem. I have my own challenges. I'm facing my own challenges. All we need is just to be strong and be responsible. We shouldn't see all those problems as problems. We should see them as challenges. So, ẹ̀yin ọ̀dọ́ wa àti ẹ̀yin òbí wa, one of the problems tó máa ń ṣẹlẹ̀ náà tún ni social media. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń sìn, they become so desperate. They want to have everything. They want to have everything. When you see your friends on Facebook or Instagram riding big cars and stuff like that, you might become so desperate that you will want to have everything. Ngbò bá rọ ọ̀rẹ́ rẹ tó wà lórí Facebook, orí ọ̀rẹ́ rẹ tó ń gun mọ́tò tó ń ṣe kinní kan láì mọ̀ ọ̀nà tó gbà láti rówó títí ẹ̀. Then ìwọ náà wá wò pé mo ti rí ọ̀dọ́ kan tó sọ fún mi pé tóun bá ti pọ̀ mọ́nú 30 years tóun ò bá fi lè ní owó, gbogbo nǹkan ló máa ṣe sí. So which means pé ọ̀dọ́ yẹn fẹ́ para ẹ̀ nìyẹn àbí? So irú àwọn nǹkan báyìí, àwọn nǹkan tó burú jọjọ ni, k'Ọlọ́run ṣàánú wa. Mo ti gbọ́ story ọmọ kan náà l'Amẹ́ríkà tó jẹ́ pé ọmọ yẹn
ó tiẹ̀ jáde ńlé ni ọmọ tó brilliant tó mọ̀wé tó mọ everything with a very ó ní scholarship tó pọ̀ ńlẹ̀ just suddenly okay he became depressed ó ní rẹ̀wẹ̀sì ọkàn bọ́mọ ṣe mú ìbọn jáde nìyẹn ó mú ìbọn ó dẹ̀ fi ìbọn parẹ́ ó dẹ̀ kọ lẹ́tà sílẹ̀ pé dáàdi wọn máa ń jágbe àbí rà kún mọ́ mi àbẹ́nìkan náà méjì pé wọ́n máa ń jágbe mọ́ òun wọ́n ń jágbe mẹ́ does that mean you should go and kill yourself? It is uncalled for. It is not done that way. Things are not done that way. So àwọn òbí ẹ̀yin òbí ẹ níṣẹ́ tó ṣe gan ẹ nílò láti súnmọ́ àwọn ọmọ yín ẹ mú wọn lọ́rẹ̀ẹ́. You should be their best friend. Be the best friend to your children. Do not allow an outside influence, our influencer, to influence their decision. Whatever decision they want to take, let them see you as their own role model, that they will be taking instruction from you. So when you now leave them to their own wahala and say, okay, well see me, I've done my own little thing. Maybe I should just leave these children. Let them also come and let them come and do their own solve their own problem themselves. So the reason why God has given you these beautiful children is because God wants you to take good care of them. So if you don't take good care of them, you will just waste them. You will just destroy their life. Ọlọ́run ní jẹ́ ká yà àwọn ọmọ wa bàjẹ́ o. Ẹ̀yin òbí wa iṣẹ́ wà lọ́wọ́ yín gan. Ẹ jẹ́ ká máa study àwọn ọmọ wa gbogbo ẹ bá rí steps tó máa ń take. Ọmọ tẹ́ bá sọ pé lórí fóun ẹ má ignore ẹ. Ẹ má sọ pé ṣe borí fífọ́ náà ni. Forget about it. So ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. Ọlọ́run ní jẹ́ ká fojú sunkún àwọn ọmọ wa náà. Ọlọ́run ní fún àwọn ọmọ náà pa wá lẹ́kún. Àti gbogbo ẹ̀yin àgbàlagbà náà tẹ́ bá ń ronú kí ló dé tẹ́ ṣe máa ronú. Normal. Èmi tí mo bá yín sọ̀rọ̀ mo ní problem tèmi náà. Mo ní problem ẹ wò trailer ò lè kó tán. Trailer ò lè kó tán. Ṣé tinú ẹbí ni? Ṣé tààrin ọ̀rẹ́ ni? Ṣé tinú ilé ni? Ṣé ti ìjẹ́ bàbá nínú ilé lórí àwọn ọmọ ni? Èmi náà ní problem tèmi náà. But I've always been seeing these things as positive. I don't see them as negative things to my life. All those challenges, I don't see them as negative things. You know, I don't allow them to influence my day-to-day activities. I always put a smile on my face. So I don't even allow them to dictate how I'm going to live my life. I know that problem in the next 2, 3, 4 years, it will not be there again. I've had many problems in the past. I've had problems in the past. And I surmount those problems. I overcome them. Definitely this one will also go. This shall also pass. It is a chapter in life. So you shouldn't kill yourself because of all these problems, all these challenges. Life is so simple. Life is so simple. Always smile. Tó bá rí mi tí mo rẹ́rìn kò mean pé bóyá gbogbo nǹkan tó wà ní life mi ni ó dùn mọ́ mi nù. Kódà in tó pọ̀, but èmi ò wá rí gbogbo àwọn ìbànújẹ́ yẹn bí ìbànújẹ́. Mo máa tún rẹ́rìn, máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Torí tí n bá tún rí tẹlòmíì, máa bú sẹ́kún ni. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní nǹkan tá à ń try láti sọ fúnra wa pé ká jọ ká mú mind wa kúrò ní àwọn nǹkan wọ̀nyí. Ẹ má jẹ́ àṣírí wa léṣe, ẹ má jẹ́ ká para wa, ká lọ para wa kọ́ ni solution. Ká máa sunkún, ká máa fẹsẹ̀ jọlẹ̀, ká máa jára mọ́lẹ̀, ìyẹn kọ́ ni solution. That is not the solution. That problem is not the problem, but the way we handle it can turn to be a problem. May God bless you.